Gúnmi tẹ̀ dákọ̀ náà ẹ sọ́mọ̀ Gúnmi náà. Ẹni tí bá wọn dámọ̀ràn ẹni tó sì dálẹ̀ ìbẹ̀ ẹnu APC láàárọ̀ yìí. Ẹ̀yin èèyàn ẹ wò ó tún ti ṣẹlẹ̀ ṣẹ̀gẹ̀dẹ̀ ti gbiná wàyí o àṣírí ti tú ẹni tó kó báńdíìtì wá o ẹni tó kó àwọn ajínigbé wá àṣírí ti tú. Ẹ wò ẹ má jẹ́ kí n tiẹ̀ sọ̀rọ̀ jù ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí gbogbo akásáré jọ wò ó. Ẹ má gbàgbé ẹ bá mi kílíkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ fi bá wa tẹ subscribe ẹ ní fi gba lẹ́tà ìbànújẹ́ ẹ ní fi gbókùú ọmọ sí o. Gúnmi tẹ̀ dákọ̀ náà ẹ sọ́mọ̀ Gúnmi náà. Ẹni tí bá wọn dámọ̀ràn ẹni tó sì dálẹ̀ ìbẹ̀ ẹnu APC láàárọ̀ yìí. Sẹ̀tìmá kí Tinubu wò kí Mákindé wò kí alága kanṣu wò security vote ń kọ́ àní Islam wa kọ́ ní ń pààyàn ẹ̀yin lọ lórí ibú wallahi ẹni inú rẹ̀ bá dùn bí ẹ ṣe ń gbéyàn yìí ẹni inú rẹ̀ bá dùn bí ẹ ṣe ń pààyàn yìí òun náà sunkún alẹ́ yóò sunkún àrọ̀ yóò sunkún ọ̀la ẹ kàn máa pààyàn lọ ní àwọn ànìjẹ́ tí wọ́n ń wá Ọlọ́run ó mú wọn lókè yóò mú wọn láàrin ìjọba lọ́yọ̀lẹ́ gbogbo pọ́blẹ́mù ta ní ìjọba òkè ìjọba àárín ìjọba àṣàlẹ̀ àwọn ní gbogbo òṣòwò yìí torí pé kò sí ìwé ìwọ̀ wọ́n ń já wá láti Mali ni gbogbo ẹni tá ẹ̀rí ti di Allah wọ́n gbẹ̀rù síbi pé ń dúyàn ètè ni àṣírí wọn tù àtàtì bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tọ́lẹ̀ yóò lóṣèlú náà ni Yobe ló ti bẹ̀rẹ̀ ṣé Yobe ni Kùránì ti bẹ̀rẹ̀ Borno ló ti bẹ̀rẹ̀ tí ò tí ì ju ọgbọ̀n ọdún lọ́gbẹ̀ bẹ̀rẹ̀ òṣèlú kò sí ti ń jẹ́ banditi nígbà tá àti ìdè láyé Babangida kò sí ti ń jẹ́ banditi láyé Abacha kò sí ti ń jẹ́ banditi láyé Ayọ̀ Ọbásanjọ́ náà lọ bẹ̀rẹ̀ gbogbo ẹni tó bá ń bú Islam tí bú Mùsùlùmí pé àwọn banditi Mùsùlùmí ni wọ́n ó dá akọ́ ọgbọ́n wá sí ìjọ márùn-ún yìí bímọ márùn-ún yìí dàpọ̀ a sì máa sọ bí ó wà fún ọ ìwọ tó ọjọ́ Mùsùlùmí náà tẹ́rù ń bà kẹgbọ́n náà sáfẹ́ ibi tí wọ́n fẹ́ ba Islam dédé yìí àwọn kan ní target nígbà wọ́n dá SARS sílẹ̀ wọ́n target ẹ̀sìn wa sórí ìrú ẹkùn tí ẹ náà fẹ́ dálẹ̀ Islam kọ́ ìrú ẹkùn òṣèlú ni àwọn Mùsùlùmí a ní Islam tàwa Kùránì èbó rẹ̀ ń bẹ wallahi ẹni inú rẹ̀ bá dùn bí ẹ ṣe ń gbéyàn yìí ẹni inú rẹ̀ bá dùn bí ẹ ṣe ń pààyàn yìí òun náà sunkún alẹ́ yóò sunkún àrọ̀ yóò sunkún ọ̀la alẹ́sìn tiwa nù Islam sọ fún wa pé Kírísítẹ́nì rẹ̀ ṣe dáadáa ní Anglican nígbà mo wà l'Anglican secondary school kò sí ẹni tí Kírísítẹ́nì ti bẹ́ẹ̀ fẹ́ràn tó tó ní kódà wọ́n tó bá débi pé tí bá tó kọjá lọ wọ́n pé are you a Muslim ń gbòdì ọ̀rẹ́ mi náà wá tẹ̀jẹ̀ pé are you a Christian Mr. Adigun ọ̀gá mi ni wọ́n ọ̀rẹ́ ni wá lónìí Deeper Life ìṣesí tí wọ́n tẹ̀ fẹ́ ìjọ tí a èmi àti wọn lájọ́ ń gun ọ̀kadà Mr. Ọlọ́run ṣe bí ọ̀rẹ́ ni aláti ọjọ́ lónìí ẹ̀sìn Islam tó ọba rọ́mọ Fúlàní kódà ẹ kàn máa pààyàn lọ ní àwọn ànìjẹ́ tí wọ́n ń wá Ọlọ́run ó mú wọn lókè yóò mú wọn láàrin ìjọba lọ́yọ̀lẹ́ gbogbo pọ́blẹ́mù ta ní ìjọba òkè ìjọba àárín ìjọba àṣàlẹ̀ àwọn ní gbogbo òṣòwò yìí torí pé kò sí ìwé ìwọ̀ wọ́n ń já wá láti Mali ni ìjọba ọ̀wá lágbára tí wọ́n wà lo pléènì láti fi nǹkan tí ò ní jẹ́ pípáyàn tí ó di oorun ọjọ́ mẹ́ta tí pléènì wọn tí wọ́n bá mọ̀ pẹ́ pléènì ìjọba drone wọ́n lè fi nǹkan kan tẹ́yìn oṣù ọjọ́ mẹ́rin tí ò ní tí kò sí níkù kí Tinubu wò kí Mákindé wò kí alága kanṣu wò security vote ń kọ́ àní Islam wa kọ́ ní ń pààyàn ẹ̀yin lọ lórí ibú ok kálukú wa takú sórí pé kí wọ́n máa bú Islam kọ́ gbogbo ẹni tí sàlá gan àní gbogbo ẹni tá ẹ̀rí ti di Allah wọ́n gbàrù síbi pé ń dúyàn ètè ni àṣírí wọn tù àtàtì bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tọ́lẹ̀ yóò lóṣèlú náà ni Yobe ló ti bẹ̀rẹ̀ ṣé Yobe ni Kùránì ti bẹ̀rẹ̀ Borno ló ti bẹ̀rẹ̀ tí ò tí ì ju ọgbọ̀n ọdún lọ́gbẹ̀ bẹ̀rẹ̀ òṣèlú kò sí ti ń jẹ́ banditi nígbà tá àti ìdè láyé Babangida kò sí ti ń jẹ́ banditi láyé Abacha kò sí ti ń jẹ́ banditi láyé Ayọ̀ Ọbásanjọ́ náà lọ bẹ̀rẹ̀ àbájá máa ń hàn fún kí ọ̀nù ẹni tó sì dálẹ̀ ìbẹ̀ ẹnu APC láàárọ̀ yìí Sẹ̀tìmá bẹ́ẹ̀ ń bá bọ̀ tó wájẹ́ pé ẹgbẹ́ ti sára Ìsìlámù níjọ́ wàhálà fẹ́ jẹ gómìnà Borno tí Borno gọ́ọ̀nà kó ẹ̀hànà wọlé láti rí agbára gbà tó sì dìgbà torí kò sínú ẹgbẹ́ wọn jọ náà gbogbo tí ń ṣẹlẹ̀ lọ́lọ́ yìí pẹ̀lú ọmọ ọlọ́mọ pẹ̀lú òbí tẹ́ dá lóró ẹ̀gbẹ́ tẹ́ dá lóró ọkọ tẹ́ dá lóró pòfẹ́sọ̀ wá di tí ń kúnlẹ̀ wá Sẹ̀tìmá wá ti kú ni Gúnmi tẹ̀ dákọ̀ náà ẹ sọ́mọ̀ Gúnmi náà ẹni tí bá wọn dámọ̀ràn irùngbọ̀n kọ́ ní Ìsìláàmù ebí mi ní irùngbọ̀n yìí eléyìí tí lọ́gbọ̀n ọdún
ìtì ìsìláàmù pè lẹ́sìn lọ́dọ̀ tiwa atẹ́kọ̀ọ́ àhùnà ìsìláàmù mi ò sí nínú orí kò sínú láwàní kódà ẹ̀ lè nínú kùránì gbáwí láwàní níbo ni alẹ́ pé kùránì wá ní awí láwàní níbo àmọ́ súnà mi kùránì ó ní a ṣe ẹ̀há àmọ́ ti láwàní ìmúra ọ̀ṣọ́ ni tí n bá ń wé kò sí tí ó ṣe lágbájá wá kúnnà láwàní báríkà àmẹ́ à ń bẹ́ẹ̀ fàmbélé lójúlé àmọ́ súnà ni bọ́ọ̀ bá lè ẹ̀hà kìí ṣe pọ́ wọ náà bọ́ọ̀ bá ẹ̀hà kìí ṣe pé iná náà wà wọ́ ọ̀hún tí pàdé rẹ̀ tó ìsìláàmù àmọ́dá ó lè sọ fún mi pé ní tó wu olórí rẹ̀ ní wù sáti mú wa ní Kùránì lágbájá kú kò sí láyé gbogbo tí ẹ̀ bá fi ṣe sàrá ní fi sàrá fún níjọ́ tó bá kú àmọ́ àmọ́ sìnáwó àmọ́ dáná àmọ́ sí bá ń wòríyàn sí tó lè sọ fún mi tí ń fi jẹ́ sí mo sì lè dáa tó olùmọ̀rí kàlákọ̀ọ́lẹ̀ ẹ̀sìn ìsìláàmù tàwa kọ́níkàlùkọ́ wọ́n náà tó ọba jẹ́ mùsùlùmí gidi tọ́rọ ìsìláàmù rẹ̀ yé dákùn má mìí sí jímọ̀ mẹ́rin yìí sí márùn tó rà bẹ́rẹ̀ ìsìláàmù ló ní dáadáa jùlọ láyé nínú gbogbo ẹ̀sìn ìnídìí kí n bú ẹ̀sìn kankan sọ́tí ẹ̀ lákùn di inú kún wọlé tí mi ò tako ẹnì kankan àmẹ́sìn àwùjọ mi ìsìláàmù ní kí n ṣe dáadáa ládùúgbò mi kódà jẹnẹrétọ̀ tó ọba tán tára àdúgbò tẹ ẹjọ́ ń gbélé òróorun sùn lásìkò tí wọ́n ń sùn tínú rẹ̀ ń dùn ní èpè náà màláíkà máa sí ìbẹ̀lẹ́gbẹ̀ẹ́ mi ìsìláàmù sọ fún mi pé mo gbọ́dọ̀ ṣe dáadáa iwájú ilé mi jọ fẹ́ gbé iná wá kírísítẹ̀nì ní wájú ilé mi ẹ lọ gbé sólà kan síbẹ̀ kí ṣe torí community o ẹ lọ gbé sólà kan sílé ìyá ọ̀sábà níta bá múlò tó ṣe pàtàkì ní pé ẹ̀sìn ìsìláàmù kọ́ ní gbáyàn ẹ̀sìn ìsìláàmù kọ́ ní gbogbo ọdẹ rí lágbàjákàwé àti ọ̀dà ọwá ní ọgbà lágbàjákàwé àti ọ̀dà ọwá wí láwà ní nínú kọ́tọ̀ Yorùbá ẹ máa pé ẹ má pa àṣà wa rẹ ìsìláàmù ló ní àṣà Yorùbá ìlàsà kábọ́ abọ́ àní ìsìláàmù ní Yorùbá yóò ní bá a bá ń jà bí ìkakùkọ dáadáa fún ọ ni mo fi ní onímọ̀ mo ṣe dáadáa fún ọ ló fi lé gbin iṣu tó fi hù mo ṣe dáadáa fún ọ mo yàn náà nínú iṣu mo ṣe dáadáa fún ọ ló fi jẹ́ supplier lówó fi dé ìrìnàjò náà lọ́wọ́ nínú tóní mo ṣe dáadáa fún ọ ló fi dá lé sẹ́lẹ̀ ló fi dówó mo ṣe dáadáa fún ọ. Afala yansuruna ẹ̀wọ̀n ìlàlí ìbílì kẹ́yìnbá wúlì ká ibi ẹnìkan fẹ́ lò ọlọ́ni ẹ̀yìn adá lè bẹ̀rẹ̀ sọ wàrà kan ọ̀yàwòrán yín ẹ̀dúró rẹ́gí orí yín ọ̀gá jù tọ́lọ́n bá dẹ̀ lómi ọlọ́run wà pẹ̀lú mi sàmì láàrin wa orí rẹ̀ wà gbọ́n báyìí orí rẹ̀ ò ní jọ tẹ̀lé kan ìṣù Àbújá ṣe rí lórí rẹ̀ orí ọlọ́run fi wá fi hàn pé wọ́n ìwà àpọ̀ ọlọ́run fẹ́ fi hàn pé sórí ìṣù níjọ́ tọ́lọ́run fẹ́ dẹ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn dáadáa ló fi dá wa ó fojú wa síbi tọ́ yọ wa ó fi tí wa síbi tọ́ yọ ojú ó fapá wa ìdógùn jura wọn lọ ẹwọ́n lọ́hùn akó gùn jura wọn lọ pápá bá ti gùn jura wọn lọ wàhálà láyà ń sùn ilà ìbílì abàlá yà ń sùn ilà ìbílì kẹ́yìn bá wọlé ká rí ràkúnmí ó ṣe rí ni ojú ràkúnmí wọn gbọ́n ara ṣẹlẹ̀ yìí wá gbọ́ ọwá ni yóò lọ torí wọ́n tó ń para rẹ̀ àwọn kan bẹ́ ní ìsìn gbogbo bá ti strike kọ́ nítorí fi ọ̀sẹ̀lẹ̀ gan lọ́sẹ̀lẹ̀ kan mọ́ lọ gómìnà owó wa ní o tí gómìnà kàbá sí báyìí táàrẹ̀ kàbá sí báyìí tọ́lá kàbá sí báyìí ìwọ́ tó ń ṣe supply ẹgbẹ́ wọn o. àmì military officer mo ń sọ fún yín ní òbẹ̀rù kí n tó sọ̀rọ̀ àmì 3-star a captain ṣẹ́rọ́gùn tí mo ti jà ṣẹ́rí mi you can't be arguing with me in terms of security Tinubu mọ tó ń ṣẹlẹ̀ Nàìjíríà ìbọn ti bá àwa yìí a survive ẹ jẹ́ ká kó làkó lẹ́kọ̀ọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ kidnapping tó ń ṣe yìí gbogbo àwọn gọ́fúnà iná lọ́wọ́ ń bẹ̀ gbogbo àwọn president iná lọ́wọ́ ń bẹ̀ ìgbàgbé ẹ̀ ẹ̀ ti rí nǹkan ẹ̀ rí odidi chief of naval staff chief of air staff tán lọ sọ́dọ̀ Gumi tán ṣe báyìí fún Gumi nínú uniform níbo là ń lọ bandit ń pàṣẹ ẹ̀ dẹ̀ sign agreement yẹn ẹ̀ wo owó bọ́n ṣe ń gbé owó táwa èèyàn ná àwọn ọmọ yẹn ń fling ẹnu gbó báyìí 5 months ago wọ́n fẹ́ ṣe kú ní Kútọ́nù bàbá náà military wà lọ́bẹ̀ láti lọ stop ẹ̀ tẹ̀bá dé Kútọ́nù tẹ́ẹ̀dẹ́ Tinubu lé ní ẹ̀ máa rí Nàìjíríà náà mìtàn rìn kiri ṣùgbọ́n kí ló ṣe ilé tiwa ẹ̀yin yóò bá bàbá yín tẹ̀rù pé wá help yín ó wá mú ẹ̀jẹ̀ yín ni I serve most of my military careers in the north ever gbọ́ kẹ́ẹ̀dé north kẹ́gbọ́ sẹ́ríkì Yorùbá wa wọ́n láì tẹ̀lé bàbá àkàbà ẹgbọ́ sẹ́ríkì Yorùbá wa ẹgbọ́ sẹ́ríkì of Ìjẹ̀bú sẹ́ríkì of Ìjẹ̀bú sẹ́ríkì of Ìjẹ̀bú sẹ́ríkì of enough is enough tí Yorùbá ò bá dìde ṣe tí màní bá lọ Yorùbá tán bá bí ire tó bá sọ Yorùbá nation wá pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ. ẹ̀yin tèmi ẹ wo ọ̀rọ̀ rẹ o ìkan nínú àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà tó ti jagun fún Nàìjíríà tó ti wọnú gbó pẹ̀lú àwọn Boko Haram tó ti mọ̀ bóyá àwọn pípù yìí àwọn bandits tó ti mọ̀ bí wọ́n ṣe ń operate òun náà ló ń sọ̀rọ̀ yìí o wípé àwọn gọ́vnọ̀ àti pírẹsidẹ̀ntì pé gbogbo wọn lóòótọ́ ni wọ́n mọ̀ sí ọ̀rọ̀ Boko Haram o ni wọ́n mọ̀ sí ọ̀rọ̀ bandits lórílẹ̀‐èdè yìí tẹ́yìn náà bá gbọ́ ohun tárákùnrin sọ nínú fídíò yìí
ẹ mọ̀ pé níbi tọ́rọ̀ dé dúró yìí kó lórí dúró ẹ̀ mú ni o. ṣẹ́rógun tí mo ti jà ṣẹ́rí mi so tilẹ̀kùnlẹ́yìn I will be stupid man of the century kí n wà bí kí n máa bá gynecologist àbí doctor you can't be argue with me in terms of security. Tinubu mọ tó ṣẹlẹ̀ Nàìjíríà and I'm still ṣe pé mo gbójú mi síta I'm not afraid ìbọn ti bá àwa yìí I survive. Ẹ jẹ́ ká kó làkó lẹ́kọ̀ọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ kidnap tó ń ṣe yìí gbogbo àwọn gọ́fúnà iná lọ́wọ́ ń bẹ̀ gbogbo àwọn president iná lọ́wọ́ ń bẹ̀ ẹ gbàgbé ẹ dẹ̀ ti rí nǹkan kan wọ́n sì máa tún kó wọn ẹ jẹ́ ká sọ̀ tọ̀rọ̀ kí a lè rí i pé àwọn arábì àwọn kan wà tá a mọ̀ tẹ́ ẹ̀ ń ṣe irú kan báyìí bọ́ ẹ jọ kò sí bó ṣe lè burú tó sà ọmọ Yorùbá a ní òkè bóyá Buhari ló wà ń bẹ̀ o àwọn èèyàn parapọ̀ wọ́n ní ọmọ tiwa nísìn kàkà kó sàn lára ọmọ ìyá àjẹ́ òun tún fi gbogbo ọmọ fi bóbìnrin wọ́n ti gbogbo ọmọ àsìkò tí wọ́n wọ̀ síjà jì kó búbù lọ àwọn Yorùbá lè mí àwọn kan sọ pé wọ́n fẹ́ ṣe èyí wọ́n fẹ́ ṣe autonomy ọ̀tọ̀lọ́dọ̀ wọ́n fẹ́ ṣe police king tẹ́ ẹ bá ti dé national assembly ẹ jọ ẹ ti gbọ́ kankan national anthem rí wọn kọ́ national anthem ọ̀yọ́ mandate your mandate shall stand ọ̀yọ́ mandate so gbogbo yín ẹ wà lè parapọ̀ àwọn ẹ̀mọ́ àwọn ọmọ wa ń school wọ́n tún jí ọmọ wa gbé children tó wà nù gbó yẹn ẹ wo bọ́n ṣe mú ọmọ ènìyàn bọ́n ṣe dúnbó ẹ̀ bí bàtà bá ń dúnbó ẹran in a country that have a president ṣùgbọ́n láàrin ọdún mẹ́ta àbọ̀ èèyàn kan ti ná 160 trillion ẹ ti lọ yá kí lẹ fi ṣe we were in Liberia we were in Sierra Leone ẹ lọ wọ wọn sójà wa ẹ wá sọ wọn di jẹ́lì lẹ́ni jẹ́lì nàìjíríà mi wá di yẹpẹrẹ tilẹ̀kùnlẹ́yìn these people are not strong like a Chancellor's rebel ní Liberia we have 5 warring factions nàìjíríà mi we deal with them one by one èyí tí Chancellor lead mo fẹ́ dárúkọ wọn kẹ́lẹ́ mọ̀ bí nàìjíríà mi ṣe strong ẹ wá wọ́ndà kí ló ṣàwọn nàìjíríà mi lẹ́ni tàwọn major general tán dé tàwọn brigadier general tán ṣá because wọ́n ti politicize military. president of the sọ kankan èwo major general. so kí ni bàbá mi the man don't care about you Nigerian military are no longer independent ẹ wo bí tá a sì Chancellor délé ni she's in the Hague in Holland òun lòun fẹ́ gbà we put you where he belong he has one of the most deadly boys tó ń pè ní NPFL National Patriotic Front of Liberia ẹ máa bá mi fast check ìkànnì yẹn o they have the armed forces of Liberia èkejì they have the local defence force ìkẹta they have ULIMO United Liberation Movement of Liberia ìkẹrin àwọn méjì náà pín they have LPC Liberia Peace Council these are warring factions we stood with Tunji Olórin with John Shagaya with David Mark we dislodge these people ẹ bá mi bèrè lẹ́ni kí ló dé táwọn ará bíi tó ń jẹ wá 5 months ago wọ́n fẹ́ ṣe kú ní Kútọ́nù bàbá náà military wà lọ́bẹ̀ láti lọ stop ẹ̀ tẹ̀ bá dé Kútọ́nù tẹ́ dé Tinubu lẹ́ni ẹ̀ máa rí Nàìjíríà náà mìtàn rìn kiri ṣùgbọ́n kí ló ṣe ilé tiwa ẹ̀yin Yorùbá bàbá yín tẹ̀rù kó wá hẹ̀pù yín ó wá mú ẹ̀jẹ̀ yín ni kò rán yín iṣẹ́ I'm saying iṣẹ́ pé ẹni pé mo bóòdì ojú mi kẹtù tán náà ẹ screen record mi dáadáa kẹlọ post I'm not afraid to see anything pé bí Nàìjíríà ṣe lọ àwa Yorùbá la máa jìyà jù a máa jẹ ìyá jẹ bí ewé yá because the man has nothing jọ ẹ bá mi bèrè where are those Nigerian army today ọmọ tiwa wọn pa tó lọ pé Arótilé nígbà tó lé àwọn ará bíi wọnú gbó lọ wọn ṣàbí àlè gbòdò ọmọ tiwa ìjẹjẹ náà Ṣẹ́gun Adéníyì nígbà tó lé wọn wọnú gbó ó ń sọ̀rọ̀ sir the morale is high we need more power wọn dismiss it General Otiki tó jẹ́ ọmọ tiwa wọn ṣe múrúmúrú wọn lójú owó Supreme Court ló ṣe free yẹ. bẹ́ẹ̀ni. àmì military officer mo ń sọ fún yín mi ò bẹ̀rù kí n tó sọ̀rọ̀ wọn set up man yẹn is a commandant commander ní 81 division ní north the theatre commander wọn rún gbùngbùn wọn ló pẹ̀lẹ́ tó jí owó because wọ́n rí bó ṣe ń torment àwọn arábí yẹn wọ́n fẹ́ lò ó fún nígbà election governor oní kò sáyè fún military kò jáde stay in the barrack let the police do it wọ́n ṣe rúngùn mọ́ lẹ́sẹ̀ a lot of us but lẹ́ni bàbá tiwa ló wà bẹ́ẹ̀ kí ló dé tí ìyà tó ń jẹ wá. àti ní depot Nigeria mi lóṣogbo àní kan lẹ́bọ̀n lẹ́yìn àti Zaria ẹ bèrè ọmọ Yorùbá mi lójó because tán bá ti jọ ìtàn àwọn ẹlẹ́mà kọ́kọ́ pa kò sí anybody bùtọ̀ wọn kọ́ wà torí pé 10,000 tán fún yín owó data wọ́n wá ń sàlẹ̀ wọ́n ò lè gòkè ní ẹ gòkè mi tí wọn máa ń ṣe ń gòkè ẹ wá tákù mi ẹ gòkè wá ẹ send request. prof parọ́sẹ̀ wọ́n dáwó fáwọn guys wọ́n ní kó máa lọ sí gbogbo social media. jẹ́jẹ́ nìyẹn tí a lẹ́yìn wá sí tó bá gbọ́ tó bá sọ̀rọ̀ and these are young guys tó jẹ́ pé ó yẹ kí àwa lè máa wò lójú 1993 bàbá mi I was just 27 years old nígbà tí mo join iṣẹ́ yìí èmi rè I was a baby ṣé mo tó sọ fún wa nígbà táwa ń pass out then the chief of defence staff was Absalam Abubakar àwa wà lórí parade ground ṣàkóso tó bá ṣe ṣe sójà tán kí ni federal wa yẹn we stand and led the Charlie company we were waiting for 2 hours nígbà tí Absalam Abubakar máa dé the same Absalam Abubakar tó padà wá hand over fún Ọbásanjọ́ ni o he was the chief of defence staff gbà yẹn ọ̀rọ̀ kan ló sọ fún wa n bá ti wà lórí platform máa ń sọ ó ní you people will be the leader of tomorrow àti ìmọ̀ pé democration of crazy máa wà ilé ò ṣe democracy rárá nobody ever knew pé democracy máa wà democration of crazy la wà yìí demonstration of crazy ilé ò ṣe democracy only you people will do this Nigeria will be great under your leadership ẹ wo glasses ojú mi bíi di Coca-Cola bottle ẹ rí pé mo ti darúgbó báyìí àwọn tó ń sọ fún wa lọ́jọ́ kìíní àná tilẹ̀kùn lẹ́yìn àwọn náà sì wà bẹ́ẹ̀ o ń sìn wọ́n ń gùn àwọn ọmọ wọn ṣùgbọ́n ẹ̀yin ń tẹ̀lé wọn lẹ́yìn wọ́n ń gùn àwọn ọmọ wọn ẹ̀yin ń tẹ̀lé wọn lẹ́yìn
ẹ̀yin ọmọ ìkọ́ ẹ má bínú a máa ti bàbá a máa sọmọ. wà á sọmọ ẹ̀ tún sì yá. wíkẹ́ ti gún mọ́mọ́ ẹ̀ Rotimi Amaechi ti ṣe wedding fọ́mọ all of them are bringing their children but ẹ̀yin gba 10,000 ẹ̀ ń tẹ̀lé wọn. à ń ṣe 12 bàbá. ẹ̀ ń ṣe tẹ̀lé wọn this is not what we want ẹ bá wa kó àwọn ọmọ wa jáde nínú igbó yìí wọn ò gbọ́dọ̀ kú. ṣe agbára tó ń lò ní kóòtù tí gbogbo àwọn èèyàn fi sùn ní kóòtù kí ló dé tí wọn lè lọ nínú gbogbo àwọn ọmọ jáde. wọn ò lè lo ifá òyìnbá mọ́ gọ́fìnà ló yànba débì kan all my military careers apart of being in Sierra Leone, Liberia, Sudan, Somalia I serve most of my military careers in the north ever gbọ́ kẹ́ẹ̀dé náà kẹ́gbọ́ sẹ́ríkì Yorùbá wa wọ̀láì tẹ̀lé bàbá àkàbà kẹ́gbọ́ sẹ́ríkì Yorùbá wa ẹgbọ́ sẹ́ríkì of Ìjẹ̀bú sẹ́ríkì of Ìjẹ̀bú sẹ́ríkì of Àbẹ̀jì sẹ́ríkì of Àkúrẹ́ sẹ́ríkì of God bless you mami. kò sí bàbá bẹ́ẹ̀ kò sí nínú ọtí. ìwọ sẹ́ríkì ọba ló ń jẹ́ bẹ́ẹ̀ ọba ṣùgbọ́n àwa ò tẹ́ni tó ń lọ àwọn arábì wọn kó ìbọn fún àwọn ọmọ tiwa tí Yorùbá bá gbébọn àpẹlẹ wọn. Ṣakabula là ń sọ ni o tí ò bá ní discipline. a create àmọ̀tẹ́kùn Ṣakabula àti ilẹ̀ kólé onúgbọ́mọ́ àwọn ọmọ yahoo náà wá kiri. bẹ́ẹ̀ni. nothing ẹgbẹ́ ọ̀hún ló sẹ̀ kí èèyàn jí láàárọ̀ kùtù kó fọ́mọ lóúnjẹ ẹ lọ sí ilé ìwé o ẹ máa gbọ́ pé wọ́n ti ká àwọn ọmọ yín. ẹ̀mú jíṣẹ́ wọn pípò tó tún pààyàn yìí ẹ tún dáṣọ ẹbí sí wọn lọ́rùn ẹ pè wọ́n ní Boko Haram repentance ẹ tún dáṣọ sí wọn lọ́rùn ẹ dáṣọ ẹbí sí wọn lọ́rùn àwọn Libya tún jáde lọ́la wọn làwọn ti repent àwọn ọmọ tó pa ń kọ́ ẹ rí odidi chief of naval staff chief of air staff tá ń lọ sọ́dọ̀ Gumi tá ń ṣe báyìí fún Gumi nínú uniform níbo là ń lọ ẹni ká máa blame president tá ló fẹ́ blame ẹni kọ́ máa blame all you need to do is to gather your chief kọ́kọ́ mú àwọn arábí tán sponsor wọn lock wọn under the solitary confinement gbé wọn sájàlẹ̀ níkẹjà wọn wà bẹ́ẹ̀. news ò ní gbé wọn ò ní sọ síta wọn ò ní sọ iye ọmọ. news tó bá gbé pẹ́rẹ́ báyìí wọ́n máa lock ẹ̀ ọ́. wọ́n máa bombard ẹ̀ ni. ẹ wo Justice Crack ó rí nǹkan tó ń fún àwọn sójà jẹ within 10 hours ti dé ṣùgbọ́n àwọn ọmọ Fúlàní tán display owó yìí àwọn bandits àwọn terrorists wọ́n gbé ojú síta wọ́n ní page wọ́n lo MTN wọ́n lo ẹ̀ lè lọ mú wọn. life ẹ wo kíní tó ń ṣe ní north ìjọ yẹn kíní peace agreement yẹn wọ́n wú ọ̀yàn wọn media kan máa gbé síta ẹ jẹ́ kí n sọ peace agreement yẹn fún yín tí wèrè yẹn fi wọ aṣọ ọlọ́pàá tó pa tó tún bọ̀ wá síbẹ̀ wọ́n ní àdìsá commissioner yẹn wọ́n ní gbogbo ibi táwọn bá ti capture àwọn fẹ́ẹ́ rí Nigerian army bẹ́ẹ̀ gbogbo ẹni táwọn bá ti kidnap àfi táwọn bá gba ransom máa bí Nigerian army wá síbẹ̀ ní ti ta fẹ́ ṣe yìí a fẹ́ rí ẹnì kankan kó wọ uniform wa ẹ jọ ẹ wo ní ti ṣe anybody tó wọ uniform wa bandit ń pàṣẹ ẹ̀rẹ̀ sign agreement yẹn ẹ wo owó bó ṣe ń gbé owó táwa èèyàn ná àwọn ọmọ yẹn ń fling ẹnu gbó báyìí. tó bá jẹ́ pé ọmọ nìkan ló lọ patí tó lọ ṣiṣẹ́ fàájì ló ń ta ẹ máa gbé ẹni wọn abuse owó. enough is enough kí ló bá wake up boldly kò rányàn wọ́n sì máa jí wa gbé àṣepọ̀ o ẹ máa gbọ́ mi within the end of the month ẹ gbọ́ wọn ti tún kidnap wọn mi. because owó ni. Prophets, ẹ jẹ́ kí n sáré skin yín lẹ́yìn ọ̀rọ̀ tẹ́ sọ́kàn ṣì máa jí. One thing I just want everybody to learn is ẹ má jẹ́ ká dá everybody dá. Kò kàn mí. Ní 4 days sorry ẹ má bínú pé mo interrupt in 4 days to Thomas swearing bàbá yìí ni flight mi tí mo fẹ́ kúrò Naija. I was so happy pé Ọlọ́run mo dúpẹ́ pé mi ní sínú rẹ̀ jí mo máa yẹn tó kórí pé mi like AP àwọn ìbò wọn mi fẹ́ sọ̀rọ̀ túmọ̀ ṣá. So ìgbà tẹ́mi ti bọ́ èmi rò pé mo ti bọ́ ni. I'm telling you ọmọ mẹ́rin ìyá mi bí wọ́n pa méjì. Yeah, 2 of my brothers we lost 2 of my blood brother ọmọ ìyá mi. So kòkàn wá èmi rò pa lẹ́yìn. Wà lẹ́yìn ìyá mi. So I want everybody to like ẹ má máa jẹ́ ká sọ kòkàn wá let's everybody gather together let's fight. Níbi ọmọ méjì ló fa ìjà yìí ìyá mi tó ti bímọ mẹ́rin tó ti bá united irọ́ la pa o. That's what I'm saying. sọ̀rọ̀ bí wọ́n bá sọ pé mi ò lọ́wọ́ ń bẹ́ o kíní kan mi ò lọ́wọ́ ń bẹ́ o. kò ń ṣe bí tá a bá sọ̀rọ̀ sí la máa kú sí. function ẹ lè níná wọ́n frustrate bọ̀bọ̀ tó wà ní Abia yẹn wọ́n frustrate ẹ̀mí ẹ̀ lórí ọ̀rọ̀ náà yẹn. bẹ́ẹ̀ni wọ́n frustrate ẹ̀mí máa yẹn lórí ẹ̀ kò lè give up tó give up ṣùgbọ́n ní Ondo tèmi o yìí ṣe ni gómìnà mi lọ bí di Maruwa tó gbé kíní lóló tó ní ambulance londo ó gbé di Maruwa wọ́n wá lọ kọ́lé sí wọn kọ́ ambulance sórí ẹ̀ ṣẹ́rí ibi tá a lọ ní Ondo tó jẹ́ pé àwa la ní kòkó àwa la ní gẹdú àtẹni tó wọ ọbẹ̀ mọ́ bìyẹ́ tí ara ti gba gbogbo gẹdú ìsàfihàn. wọ́n ti gba gbogbo ẹ̀. mọ̀mísí mi wà lé pẹ̀lú mi ó wò ní lọ kókó mọ́ mọ́ wa. enough is enough tí Yorùbá ò bá dìde ṣe tí màní bá lọ Yorùbá tán bá bí ire tó bá sọ Yorùbá nation wá pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ. ìmọ̀ wà yìí. ọmọ àwọn lọ. tán bá lọ tẹ́ bá sọ̀rọ̀ Yorùbá nation. àfi kó má kàn tilẹ̀ kó má tilẹ̀ lọ kó dògbìdó síbẹ̀ o kó má lọ òkòjọ́ o. níjọ́ tí I was member of Yorùbá nation bàtà bẹ̀rẹ̀ mo dẹ̀ pariwo mo ní ẹ má vote fún bàbá yìí tí bàbá yìí bá ti wọlé Yorùbá nation is dead kò tún lè gbérí mọ́ ṣùgbọ́n tí ò bá wọlé wọ́n ti sẹ́ńtẹ̀sì Kánú ni gbogbo wa ti gbẹnu wa wọlé. mo ní tí ò bá wọlé ìyá mi mo ní ẹ máa rí within 6 months ẹ rí pé Yorùbá nation flag mo ní ṣùgbọ́n tí Tinubu bá ti wọlé no ìgbà tó bá wọlé ló mọ̀ gbà fún wa àwọn kan tí ìkan tí ẹ sọ fún mi pé oníbọ̀ọ̀dì yóò kì í ṣọmọ Ondo ọmọ Ìgbò ni ó kàn dàgbà sí Ondo ni ó yẹ kó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mo ní tó bá ti wọlé orí ọ̀dọ̀ dandan fún mi láti sọ̀rọ̀ nígbà yẹn. bẹ́ẹ̀ni mo ní ẹ má jẹ́ kó wọlé àwa Lọlá Súnkànmí kí lórúkọ máa ní gbogbo wa àjọ ń ṣe kí nìyẹn gbà yẹn
pé Yorùbá nation the man dẹ̀ dìde ló lóun fẹ́ campaign. ẹ̀yin èèyàn ẹ wò ó ti dójú ẹ̀ báyìí o Yorùbá ní tí ó bá dójú ṣíṣu fòrò àlà òun ló fà á tí olóyè Sunday Igboho tó fi ní pé ó yá òun ti ṣetán báyìí láti máa dárúkọ gbogbo àwọn politician tí wọ́n sọ̀pọ̀tì àwọn ajínigbé wípé gbogbo bóun ṣe ń gbìyànjú láti wọnúgbó tàbí láti fọ ilẹ̀ Yorùbá mọ́ kúrò lọ́wọ́ àwọn ajínigbé síbẹ̀síbẹ̀ àwọn gómìnà kan wọ́n máa ń yarí mọ̀ ni èyí ló mú pé olóyè Sunday Igboho tó fi ní pé àwọn gómìnà tó jẹ́ pé wọ́n support àwọn ajínigbé yìí ó yá pé òun máa dárúkọ wọn báyìí orúkọ wo ni olóyè Sunday Igboho dá ẹ bá mi wo fídíò yìí ẹ má skip ẹ rárá àyà ẹ̀yìn náà lẹ́nu. mo ṣe fídíò kan ní nǹkan rẹ abijọ́ mélòó kan orí mo mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ politics ni ó dẹ̀ ń dùn mí lọ́kàn pé wáyé táwọn olóṣèlú wọn fi play game wọ́n fi play politics ni lọ́dún ìgbà táwọn kan bá bàtà dáná ń ṣe protest kan tó dá àwọn olóṣèlú náà sáyẹn lè àwọn ilé ìgbà ń wá ohun tó ń jẹ ọ̀rọ̀ tó ló ń ṣe human right tó ń ṣe politician ni ọ̀dẹ́ tó wá ló ń ṣe human right kọ́lọ́ ẹ̀ dàrú yẹn kí ni assurance pé tí ọ̀gá bá dépò yẹn ò ní wọ́ọ̀sì ìjà àwọn tó ń gbà wọ́n ẹ̀rí pé ńgbà tí mo kọ́ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù pé àwọn ẹ̀ta kan lè mo bẹ̀rẹ̀ kí ní ẹ̀ nígbàdà pa mi báyìí ọmọ òkùnkùn ọmọ lọ́sẹ̀ ní olóṣèlú ní ọmọ ń tẹ̀lé wọn dáadáa ìfẹ́ lè sọ pé kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ọdún sẹ́lẹ̀ bọ́mọ kàn jókòó nílé àwọn ẹ̀kẹ́ ìlú wa mọ̀ bàbá mi bí àwọn Fúlàní kan àwọn tẹ̀rọ̀sì ń jiyàn pé nígbàdà pa mi wọ́n pààyàn wọ́n sì báyìí bí kò dáwọn ti pa wọ́n dábàá táyà lóòótọ́ mi ò gbọ́ wọn ní oṣù ti gbé nǹkan ok ẹ jẹ́ kí n try kí n lọ bẹ̀ kí n béèrè lọ àwọn bàbá tó wà ń bẹ̀ mo lè lọ bẹ̀ gbogbo bá sọ fún mi pé ẹni tó wà ń bẹ̀ kò sí kọlu ní o pé ó dà àmọ́ nǹkan ọlọ́pàá pé àmọ́ ọlọ́pàá ló ti pa ìrànú mẹ́rin tí ó sì ń kẹ́kẹ́ tó fẹ́ ṣẹlẹ̀ wọ́n lọ bọ́ ba ìlú kẹ̀kẹ́ bàbá ní kó dà wọ́n jọmọ òun gbé òun lọ gbé 5 million fún Sẹ́ríkì yẹn kóun tọrọ mọ̀ ń gbà ó lóun gbó lọ fún fúnra òun tó tó gbọ́ ọmọ yẹn wa ẹ wá sẹ̀ nǹkan kan sí onígbò kí làwọn fẹ́ ṣe báwọn bá kúkọ ọlọ́pàá mo ti ń gbẹ̀rọ ọlọ́pàá ó ṣe fún bí táwọn bá ti ń bá CP sọ̀rọ̀ yóò pé IG ni ok náà ẹ jẹ́ ká lè kó kúrò bíi kí àlàáfíà lè wà nílùú wa mo fi hàn lè ní tèkì gbà yẹn ẹ fi ń gbà tí ń fi pé ọjọ́ tí mo dá fún wọn pé ẹ mọ́ lọ bá wọn láti bá wọn sọ̀rọ̀ pé ó tẹ̀ sí kò make sense ẹ̀ ń gbé nílùú wa ń bí ẹ̀dẹ̀ ń jí wa gbé yẹn pa wa ẹ̀ tún gbowó sọmọ kọlọ dání mo bá wọn sọ̀rọ̀ mo sì yìnbọn lómi mẹ́rin yẹn ó wà lórí ètò ìkẹ́kẹ́ yẹn pọ́n pí gbẹ́gbẹ́ àwọn ní torí wọ́n pọ̀ mẹ́rin yẹn Fúlàní yẹn wọ́n á sọ fún àwọn ọmọ tó tẹ̀lé mọ́ bàbá ìmọ̀ gbé fẹ́lẹ̀ ìkẹ́tún yìnbọn àtúgbà wọ́n á sọ fún ẹni tó lídìí wọn sí kí wọ́n yẹn pé olóhùn ní sẹ́ńkì fáàlì lóko south west pé kí wọ́n bínú tó ṣẹlẹ̀ yẹn pé àwọn ọmọ yẹn ọmọ ni wọ́n tó pè kí wọ́n fi yìnbọn sí ìlú àti dá èmi ò ní yìnbọn sí ṣùgbọ́n mo fi lọ́jọ́ méjì kẹ́ kúrò ní èmi wá fún pé ká jọ gbé lálàáfíà àti mọ́ ẹni tí wọ́n sọ pé kì í wọ́n sọ àwọn wà délé àwọn abà níta ní o ṣe mọ̀ pé ọ̀rọ̀ sọ̀rọ̀ kankan mọ́ wọ́n lè ń pààyàn ẹ̀ ń jiyàn gbé èmi dẹ̀ wá bá yín ẹ̀yọ̀ mọ́ sí mi ó ti fi hàn pé ohun tí wọ́n sọ ń pa yín ọ̀fà ẹ kúrò mi ìjọ tí mo dá fún yẹn kò ní yẹ o so àwọn gọ́ọ̀mẹ̀ntì tó wà mẹ́ngbà náà àtàwọn tó wà mẹ́ngbà náà àtàwọn tí ń bẹ́ńbẹ̀ náà tí wọ́n jọ wà mẹ́ngbà náà wọn ò fún ní support wọn tákù nǹkan tí mo ṣe yẹn kó tó di pé gbogbo alámọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn so ìyẹn lọ báyẹn kó tó di pé Ọlọ́run lo àwọn bàbá wa àti bá new president wa sọ̀rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu gbé ìjọba ẹ̀mọ́ ọmọ ẹlẹ́kùn sínú mi ò sẹ́ni kankan náà ẹ mọ́ pa àwọn èèyàn mímọ́ ni ẹ lè mọ́ pa àwọn obìnrin kákan káwọ́ gbéra kò make sense tá a lè ra àwọn ọmọ kan tó lè tákù wọn kó tó máa yẹ sílé àdókò kí bàbá Tinubu bá accept ọ̀rọ̀ wọn yẹn kó dáhùn padà wálé ìgbà tí mo délé nsìn mo ti lọ Kogi gan mo lọ bá wọn sí meeting bẹ́ẹ̀ mo rò pé gómìnà yẹn ó ra stand zẹ́dẹ̀ yìí ó dẹ̀ ó support nǹkan tí mo gbé lọ fún bẹ́ẹ̀ no èso òdòdó náà ni gómìnà Kogi inú ẹ̀ dùn sí nǹkan tí mo bá wọn sọ mi pé yes àwọn ọ̀dọ́ wa yìí náà ewúro àbí ajá sí ló lè lé ewúro sí àwa la mọ nílùú wa àwa la lè ṣiṣẹ́ yẹn ó dẹ̀ ní ká ara ti tẹ̀ dáhùn ká dẹ̀ kóhùn sún káwọn dẹ̀ ká fọ́ sọ ọ̀pọ̀ ká wọnú pápá yẹn now èyí tó ṣẹlẹ̀ ń bí báyìí ẹ̀rí pé mo ti rí minister of defence yẹn aṣọ
kan fún mi láyè tó bá fún mi láyè mi fi gbéra mi ga tó bá fún mi láyè kí mi face àwọn people yìí kò ní wàhálà kankan mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi bọ́ra wọ́n máa sá lọ àwọn èèyàn ń ṣèṣì gidi wọn kì í ṣe bọ́ra èèyàn bíi tèmi ni wọ́n ní backup àwọn olóṣèlú kan lẹ́gbẹ̀ẹ́ ni mo dẹ̀ ti sọ fún wọn pé táwọn olóṣèlú ti ń bẹ lẹ́yìn wọn bá stop èmi máa dárúkọ gbogbo wọn I know that àwọn mẹ́sàn-án orúkọ wọn tí gbogbo àyẹ̀ máa gbọ́ àwọn olóṣèlú kan náà ń bẹ lẹ́yìn àwọn terrorists yẹn tó yẹ kí wọ́n fi lè tó ń fún wọn ní ammunition tó ń fún wọn lówó nǹkan tó ń ṣe fún Jonathan gbà yẹn wọn náà fẹ́ ṣe fún bàbá Tinubu ń sìn ẹ̀rí wọn tó ní àwọn propaganda yẹn lọ́wọ́ wọn lè ní wọn ti jí ẹgbẹ́ lókè akásá bẹ́ẹ̀ yẹn o tí wọ́n jẹ́jẹ́ ní kankan gbé wọ́n ti ń pààyàn bẹ́ẹ̀ yẹn o gbogbo yẹn game ni politics ni because tí o bá jẹ́ politics nítòsí Ọ̀yọ́ ń bí wọ́n kún àwọn ọmọ lọ ẹ jẹ́ ká lọ bá wọn ẹni no why no èmi fúra mi lẹ́gbẹ̀ẹ́ láwọn tèmi pé àwọn máa lọ bẹ̀ wọ́n ní wọ́n yin bọ́ọ̀mù ẹ fi bọ́ọ̀mù yẹn lẹ̀ ṣé báwọn náà fẹ́ yin bọ́ọ̀mù. ìjọba àwọn tó yẹ ṣe kórè. yes ṣe ẹ báwọn náà fẹ́ yin bọ́ọ̀mù ẹ jẹ́ ká lọ bẹ̀ ẹ fi mi láyé pé mi lọ bẹ̀ bàbá yá wọ́n ní àwọn Fúlàní sọ pé tí n bá ṣe gìrìgìrì àwọn máa pa ogun àwọn tó kù yẹn tá a bá lè ṣe gìrìgìrì tó bá pa wọn làwọn àlejò kan pa wọn okay now no problem gbẹ̀mí mọ̀ pé wọ́n fẹ́ fi mọ́ fi wá gbá géèmù politics ni ẹ̀yin bàbá ẹ̀yin ọ̀dọ́ yẹn ilé máa múra torí ọjọ́ ọ̀la àwọn tó ń bọ̀ ẹ̀yin lẹ́ lọ́la ẹni kẹ́ mọ̀ pé ohun tó ń sin yẹn géèmù òṣèlú ni kí ẹ sọ fún mi pé agbára Nàìjíríà ọ̀ka terrorist tó mẹ́nu gbó okay now kàn sọ fún mi sí pé gbogbo terrorist wa abẹ gbogbo forest wa ń bí báyìí pé àwọn fẹ́ rí àti Yorùbá lọ́wọ́ ànúgbó ni o àti Fúlàní àti Ìgbò ẹlé wọn káwọn wá dúró dè wá mẹ́ kán kó bọ́ǹbù ẹ̀ lọ wọ́n kúrò mẹ́ because àwa la níbẹ̀ àwa la mọ̀nà tó wọ̀ bẹ̀ ìbọn lẹ́yìn dẹ̀ gbé lọ tẹ́ ń bẹ̀rù àwa dẹ̀ máa bá yín wọ́n máa kúrò mẹ́ easily èmi ò lè béèrè owó mo ní mo sọ mí dára tèmi pẹ̀lú àwọn tèmi àwọn lọ wọ́n ní ká ní sùúrù níta bá ṣe gàràgàrà ọmọ àti asset dìgbà wo gọ́ọ̀nà mọ̀ pé mo lè support nǹkan tó ń ṣẹlẹ̀ wáyé tí òun náà ní sí mi wáyé tí ó fà ìgbà mi kí wọ́n rẹ̀ gọ́ọ̀nà tó wà ń bẹ̀ ó mọ̀ pé mo nípa tí mo lè kó lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ok mo arrange ìwé ẹkùn security network federal government gbà mí láyè bí mo ṣe announce kìíní yẹn federal government gbà mí láyè state government sọ pé any security kankan ò gbọdọ̀ gbégbèsè kọjá òun kọjá ṣe ìwọ wà ń bẹ wọn jíyàn gbé wọn sórí nìkan mọ àwọn tó dẹ̀ jíyàn gbé àwọn àìlọ́ bá wọn kájọ jà sórí nìkan sẹ́ mọ́ tó dẹ̀ nìkan jẹ́ pé bọ̀ kọ́mọ̀dé pé mo tún lọ́wọ́ ohun tó ṣe nìyẹn gbogbo alamọ tó ṣẹlẹ̀ nílé yìí wọ́n ní mò ń takò gọ́ọ̀mẹ̀ntì nígbà tó bá rẹ̀ gbogbo àmọ́ tójú mi rí bí ọdún márùn lẹ́yìn gbòòrò tí mo nẹ́lẹ̀ lọ́mọ mo níyàwó béèyàn bá tiẹ̀ ṣe àwọn mọ̀mọ́ fàyín sòkòtò àti ìyàwó pé sọ̀rọ̀ ìyá wèrè ṣé wọ́n fẹ́ jí wọ táwọn fẹ́ jí mi gbé ta èmi nìkan ẹ̀ lè jí mi gbé èmi tí mo tún ń rìn tí mo ń kẹ́rù kú lẹ́yìn èmi nìkan ẹ̀ lè dá mi jí gbé ohun tí wọ́n fẹ́ yìn ń bẹ lọ́wọ́ tèmi náà tó fẹ́ kí ló fẹ́ fi jí mi gbé ṣé drug tí wọ́n mú lóró pé èmi lè mọ́ mú drug orí mi pé jù tẹ lọ then àwọn ọmọ mi ò sí ń bí tẹ fẹ́ jí gbé lọ́mọ gẹ́gẹ́ Nàìjíríà ṣe lọ gbé wọn dáadáa àbẹ́rẹ́ ọgbẹ́ ń jẹ́ mi but àwọn tí wọn ò lẹ́nu tó lè secure wọn wá ìtẹ́ ìjẹ́ káwa ta faralẹ̀ ká wọ́n tí wọ́n kájọ jà kí gbogbo wa fi kéèyàn mọ̀ bọ̀ láti Ìbàdàn ṣé kò kọ́kẹ́rẹ́ mọ̀ balẹ̀ kéèyàn mọ̀ lọ láti Ìbàdàn lọ sí Èkìtì kẹ́mi rẹ̀ mọ̀ sí pèpèpè gbogbo géèmù tó ń gbà yìí nísìn èmi mọ̀ dájú lọ́hùn pé géèmù òṣèlú ni àwádẹ̀rí aláti corporate igi yóò da ayọ́nà tọ̀wọ́n ọ̀dà ayọ́sọ̀nù kò lè jọ́ òjì náà ẹwọ́n dúnú tí wọ́n ti sọ pé Nàìjíríà ọ̀dà tàbí tó ti dà dìsẹ́ náà ni àmọ́ ọ̀fọdún yìí dún ní ṣé ìjọba Buhari dá Buhari bá dọ́là ní 160 naira ó fi dọ́là lẹ̀ ní 900 something naira ọba epo ní 64 naira ó fi epo lẹ̀ ní 70 àbí bí wọ́n bọ́ fi lẹ̀ ní 800 àbí 700 kìnnìkan ló fi epo lẹ̀ lọ ó sọ dá ó sì lọ́dún mẹ́jọ
láàrin mi àtẹ̀yìn nígbà tí Buhari sọdún mẹ́jọ ẹ̀ ta ló ṣe protest north nígbà tó ṣe ensars Èkó ilẹ̀ Yorùbá ń bí àti ilẹ̀ Ìgbò ló mọ̀ Buhari lò 8 years òwúlò. So now ọwọ́ expect èmi pẹ̀lú géèmù òṣèlú tẹ̀ fún àwọn ọmọlọ́mọ gbá yẹn kí mi support yẹ kí n bá ń takò Tinubu ọmọ sọdún mẹ́jọ tiẹ̀ náà èmi ò lè bá ń sè yẹn mi ò lọ school mi ò kàwé òmùkà làákàyè mi ọmọ Ìbàdàn ni mo kọlà tọ́lú fìrí mi Yorùbá ni èmi ò lè bá ń takò ẹ̀ gbogbo géèmù rọ́tẹ̀ ń gbá tẹ̀ kẹfẹ́ mọ́ fún àwọn èmi àwọn ọmọlọ́mọ sọ̀fẹ́ ọpọlọ yìí ti dàrú àdèmọ́ dárúkọ wọn láìpẹ́ ṣé tí wọ́n understand so Ọlọ́run jẹ́ kó bàjẹ́ fún yín ara sẹ́yìn lẹ́yìn sẹ́yìn jẹ́ta tí wọ́n láwọn kẹfẹ́ kóra ẹjọ́ fẹ́ mọ́ dàlú tẹ́tàrí blọọkì wọn fẹ́ for what because wọ́n bò kọ́ yín jẹ́ wọ́n fẹ́ kó wọn mọ́ra wọn nìyẹn àwọn tí ológun bàdà tó ń pa àwọn ológun lẹ́kọ̀ọ́ yẹn ológun bẹ́ẹ̀ kankan ohun tí wọ́n jẹ náà wà tá jẹ làwọn alókọ̀ wọn wọ́n kẹ́ fa àwọn ọlọ́wọ́ à ń ṣe human rights lórí irọ́ àpò wọn náà ń dù tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì kásùn kájí tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì $400 something naira ẹ̀sìn lẹ́yìn jíjà fún mẹ̀kúnnù tẹ́yìn ò bá tètè defend pé ẹ fẹ́ wà láǹsì wọn burúkọ yín jẹ́ ọmọ dàlú wa kó sábẹ́ ẹ̀rọ orúkọ náà máa gbé sí ọ̀tọ̀ ló human feelings lẹ́yìn tẹ̀ bá wa pé ọmọ wa làwọn yìí ẹ jẹ́ ká síbẹ̀ kí gọ́ọ̀mẹ̀ntì lè support láti release wọn lẹ́yìn bá wa àwọn bá máìndì tí wọn pé ká lé Tinubu lọ ká fọkà sádàrú ká lè kó alẹ́ ọ̀dà ká support wọn fẹ́ kó sábẹ́ wàhálà yẹn sọlọ níjọ́ bàjẹ́ fún yín ọjọ́ dẹ̀ ní tì ẹ̀ ní ṣìṣe láéláé owó ẹlẹ́dì president ẹlẹ́dì gọ́fúnà lórílẹ̀‐èdè wa táwọn tó fẹ́ sẹ́rí pé ńgbà táwọn ọ̀dọ́ débẹ̀ wọ́n wà òkè bó ṣe máa rí nìyẹn lágbára Ọlọ́run òkè ògùn dẹjọ́ níwá ọmọ ẹ̀sìn jọ níwá ìpínlẹ̀ wọn ní bàjẹ́ orílẹ̀‐èdè Nàìjíríà náà ní bàjẹ́ stéètì ẹnì kọ̀ọ̀kan yóò ní bàjẹ́ lágbára Ọlọ́run ní jẹ́kẹ́ kú ẹ̀dí bọ́ wáyé iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ tó tí ì báyìí pé yẹn bá lẹ́mìí kò easy tẹ bá ní kò kàn yín iṣẹ́ àwọn ọmọ iná jí gbé bọ́ ẹ̀wọ́ yẹn dìde pé kí la wá jẹ president pé a jẹ twenty union fún káwọn ẹ̀ lọ sympathy pé ká kàn bá wọn sọ̀rọ̀ náà inú ọ̀rọ̀ tí ń sìn ọmọ mú nǹkan move ọ̀rọ̀ tí ń wait ó ní wait gan ju anything because wọ́n fi ẹ̀yin ọ̀dọ́ rẹ̀ ẹ̀yin tẹ́lẹ̀ ẹ̀yin Nàìjíríà lélẹ̀ tẹ bá spark ní sin gbogbo Nàìjíríà gbogbo ẹ̀ máa lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ẹ̀ máa stop ni tẹ bá fẹ́ kí ló dàrú sí ìṣẹ́jú kan náà ni ohun tẹ́yìn bá sọ wọ́n pọ́n àwọn yàrá gbọ́n ju tí wọ́n bá sọ lọ but nǹkan tẹ́mi mọ̀ náà kan wá ní wípé gbogbo nǹkan tá bá ṣe láyé ìtàn ni ìjọba tó bá ṣe dáadáa ayé máa sọ ń pa ẹ̀ ń pariwo pé federal government ò ṣe dáadáa ṣé state government kan ṣe dáadáa ṣé Tinubu ní kọ́ wá wáyé ṣe security mi wá ṣé kí lẹ́ ń gba security vote fún gbogbo state ní ń gba security vote kí lẹ́ fi ń ṣe kí ni security vote táwọn governors ń gbà ní state wọn kí ni wọ́n fi ń ṣe tàlẹ́ ń kó fún God bless you my brother security vote tí àwọn state governor ń gbà yẹn kí ni wọ́n fi ń ṣe tí ìjọba tí wọ́n ṣẹlẹ̀ state yẹn mọ̀ pé federal ni ìwọ tó ń jẹ́ governor owó tẹ̀ ń gbà ìfira private jet. state ò lè ní tiẹ̀. ẹ̀ẹ́dẹ̀rẹ̀ kẹsí pé ẹ̀rà pé state ló ní o ẹ̀rà fúnra family ìjọba tí lọ́tẹ̀kẹ́ máa gbé lọ ní o security vote tí state governor ń gbà kí ló fi ń ṣe. ṣé ọlọ́pàá lè kó fún ni àbí DSS àbí sọ́jà àbí civil defence àbí tá lè kó fún àbá fìgẹ́lá tẹ́ àbáwọn kílẹ̀ ń pa àwọn tẹ́ kó lọ gbó tẹ́ ń pa àwọn yẹn jẹ́ àbámọ̀ tẹ́kùn ẹgbẹ́ ń pa àwọn ọlọ́wọ́ dànù ẹgbẹ́ ń pèsè lẹ́fà ọmọ yẹn ẹ lọ máa ọmọ tí wọ́n pa yunifásitì ẹ kó àwọn àsọmọ tẹ́kùn sí wọn lọ́rùn ẹ lọ́wọ́ sọ́nù gbó káwọn lọ yìnbọn àwọn èlò sọ fún pé kó jáde yunifásitì mo parí pólì bíi mọ̀mọ́ yẹn fi mílẹ̀ wọ́n ṣàṣìṣe wọ́n dẹ̀ jẹun ṣé tí wọ́n understand security vote tí federal government ń gbé fẹ́yìn ń bò lẹ́ ń kó sí bẹ́ẹ̀ fi le because ohun tẹ́ ń bí le fún mi pé state governor níbí governor kọ̀ọ̀kan yẹn kó secure state ẹ̀. Exactly ẹlẹ́yìn ní number 1 state wá ń bí pé ẹ̀yin lè sọ pé kán lọ pa ọmọlé lóru tẹ̀sí lè sọ pé kán fi wálẹ̀ okay now kí ló dé tẹ̀ owó security fò tẹ̀yìn ń gbà yẹn kí lẹ́yìn fi ń ṣe ẹ̀ ń kó sápá ara yín ni bẹ́ẹ̀ bá kó sápá ara yín kí ló ń jí wa gbé fún kí ni irú ìfẹ́ mi wá nu gbé láti secure yẹn ẹ̀yin gómìnà lẹ kó fún ọlọ́pàá lówó dáadáa kọ̀rọ̀kọ̀ sí wọn ń dì kó fún wọn ní iṣẹ́ tó dáa kó fún wọn lówó gidi kó fún sọ́jà kó ṣe ọ̀nà fún sọ́jà kó fún sọ́jà ní sọ́jà ń fẹ́ fún DSS tó ti ń fẹ́ ìjẹ́ kò lè ṣe wá bóyá mo parọ́ mọ́ fẹ́ dúrà irọ́ lẹ̀ ń pa àwọn nìkan náà lóye àpò tẹ́ bá dẹ̀ kó ń bẹ̀ tán òfò náà lẹ́ padà ṣe kẹ́yìn ayé yìí àlùbáríkà tó lọ ń kọlẹ̀ lọ́wọ́ so tèmi ò jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ìjọba jẹ́ fún yín so gbogbo nǹkan kọ́ ni ká máa pariwo fún federal state gan olè ni wọ́n state government gan owó tó ń gbà lọ federal kan fi ń ṣe owó security fò tó ń gbà kí wọ́n fi ń ṣe àti ṣiṣẹ́ pé mo ti ṣiṣẹ́ pẹ̀lú gómìnà tó pọ̀ lóríṣiríṣi náà ó yé mi tán mo gbà pẹ̀lú bàbá mi Olúbàdàn bí wọn tẹ ẹ̀já gbádùn ìjọba yẹn bọ̀ mo mọ bó ṣe ń lọ
ṣẹ́sìn rásán nǹkan tí mo mí mo ṣiṣẹ́ pẹ̀lú gómìnà tó pọ̀ tí mo wà pẹ̀lú wọn security for tí federal government ń kó fún yín dẹ̀ ń kó billions of naira mo lẹ́ ń kó sí ta lẹ́ ń fún ìyẹlẹ́kẹ́ bí wọn ẹ bá mi bí wọn tọ́lá ilé bí wọn èyí bẹ́ẹ̀ mi bí wọn pé owó tí federal government ń fún security abẹ́ ẹgbàá kẹ sọ fún wa pé federal government fún yín ní security for ti kankan o kẹ sọ káwọn abi federal pé ẹ fún wọn lẹ̀ fún wọn èyí lẹ́lẹ̀ fún wọn ó kẹta ní ká bí ọlọ́run ìjọba àjẹ fún gbogbo yín ojú òní tì gbogbo nǹkan náà mo fi kẹ́kọ̀ọ́ ni ẹ̀yin tẹ́ jẹ́ student wa tẹ̀lé wa ń bẹ̀ ọ̀pọ̀lẹ̀ nǹkan yìí tẹ́lẹ̀ náà bá dé bẹ̀ ẹ ti di bí bàtà ti ta wá lẹ́sẹ̀ bọ́lá bá jẹ́ di president lọ́la ẹ mọ̀ pé àwọn tẹ́ bá fi sípò gómìnà àwọn tí ò ní ya olè tẹ́lẹ̀ control tí wọ́n lè ṣe ààbò fún state kọ̀ọ̀kan tẹ́ ṣe president lé lórí àwọn nìkan ẹ mọ̀ fi bẹ́ẹ̀ for example nígbà tí fáwọn ṣe ṣe gómìnà ìlógún ní Èkìtì state tí nǹkan báyìí ṣẹlẹ̀ ó wọnú gbọ́fúnra rí ó sí ọlọ́pàá lẹ̀ sí sọ́jà ẹ fáyà wọn dànù gbogbo ẹ ṣe wẹ́ lónìí fáwọn ṣe wọnú gbó fúnra ẹ gọ́fìnà fáwọn ṣe bọ́ọ̀lẹ̀ fúnra ẹ ẹ lọ́wọ́ ẹ tó bá rí tó bá rántí gbà ẹ gọ́fìnà fáwọn ṣe lead team wọnú gbó fúnra ẹ àti gọ́fìnà ó wá give order ó ní kí jíòsì odólẹ́gbẹ̀ẹ́ òun bí kí kọ́nsẹ́nà tó ń bí ó pè dà ó ní ẹ fáì ẹ òun gẹ́gẹ́ lòún dóyìí ẹ tí mo lù ní ọmọ pa wọn gbogbo ẹ ṣe family kò dúró de president ó lóun ò ní àti ó ní because òun gba security force òun dẹ̀ gbọ́dọ̀ sàbò fáwọn tó dìbò fóun ní máa bó ṣe kó wà nìyẹn láti gbà yẹn gọ́ọ̀nà ìwòlárí tó fún sí gbogbo èrò ọwọ́ ẹ̀ àwọn náà tó wá sọ di business wọ́n àmọ́ wọ́n jìyàn gbé ń lo àwọn wọ́n lọ gbówó ńláńlá wá àwọn ní di kẹ́nẹ́kẹ́ jet àwọn ní di lórí rọ sọ náà níjọba ìjẹ fún yóò gbogbo ẹ̀ tẹ́ bá dépò lọ́la ẹ̀kọ́ nìyẹn láti mú báyìí kẹ́ máa rẹ̀ tẹ̀ dáhùn ẹni tá a bá fi sípò kan á jẹ́ tá a mọ̀ pé kò ní jáde ẹ ṣe gan. wọ́n ní ọ̀dọ̀ àbàlá tí máa ń gbá ọgbọ́n ẹ̀sìn ló ṣe gbé òun sá and àgbọ̀ gbogbo nǹkan tẹ́ sọ àwọn ọdẹ pẹ̀lú nǹkan tí a sọ fún gọ́fìnà gbàtàbàdé wọn láti gbàtì synergy gbọ́dọ̀ wà láàrin federal government state government tó fi dé local government torí a lọ sí ìlú yẹn lánàá o mo rí gbogbo ẹ lórí ọgbọdún náà a dé ìlú yẹn a rí bí ìlú yẹn ṣe rí àwọn tó yẹ kó súnmọ́ wọn jù ní àwọn local government because àwọn tó ń gbé ìlú yẹn ọ̀ṣà àwọn tó yẹ kó ń ja pẹtẹ wọn ṣe kí ni wọ́n ṣàfẹ́ gbélé ayé wọn pé káwọn ṣáà jí kọ́ jẹun káwọn lọ sóko àwọn kọ́kàn wọn balẹ̀ ọkàn balẹ̀ kò sí ọ̀lẹ́ ọ̀rọ̀ ń bọ́lá alága kásù bẹ̀yẹn wà ṣé gómìnà rìlíṣì owó alága kásù ní kọ́ńbọ́ta kó sọ ká gbọ́. president local government fún is not really felt so wọ́n fún local government 5 million kí ni kó fi ṣe òun ọ̀dẹ̀ ní sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ wọ́n yọ láàárọ̀ la. ó padà sí ọwọ́ ìjọba and gẹ́gẹ́ bá a ti ṣe wà nígbà yẹn àti gbọ́ tiẹ̀ ní ẹ ti ń put up a security structure. Yes. ìwé ẹ̀kọ́ àwa náà at the level of NAS we also tell the federal government to give the necessary support for this conflict because ìjọba náà ò lè dá ṣe. bẹ́ẹ̀ ní everywhere ìjọba ò lè dá ṣe ẹ bá wo àwọn advanced country kan wọ́n ní private security structure tó jẹ́ pé ọwọ́ àgbẹ̀pọ̀ tún ṣiṣẹ́ fún government máa ṣe kí ni because àwọn tó mọ ìlú ó dàbí ìgbà tí president Tinubu tó wà ní Èkó tó create labour wood wash NNSC wood wash nígbà yẹn àwọn tó wà nínú àdúgbò lọ́ máa mú bóyá wọ́n máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ nínú àdúgbò wọ́n máa get information wọ́n máa fún un lọ́pọ̀ tí èèyàn bá lè dá lọ ẹ̀sùn fọlọ́pàá information lọ́pàá lọ́ fi ṣiṣẹ́ so ó jẹ́ kí gbogbo àwọn local area yẹn wà secured because àwọn agbanipa yìí wọn wá sí town bẹ́ẹ̀ni wọn wá sí ìgboro ní oko ẹ̀nà dúró sí. ẹ bá rí agbanipa tó bá wá kidnap nígbò ìyẹn ṣe bandit àwọn ìgbésẹ̀ bandit àwọn ẹrú gbogbo hostage yìí làwọn yòókù àwọn yóò fẹ́ jẹun ní. bandit ọ̀wọ̀ gbòòrò wa nínú àwọn oko ẹ̀nà dúró sí ibẹ̀ dẹ̀ ni ó bá ó nídìí kí a wà kó secure because nísìnyí wọ́n ti tọ́ wò báyìí wọ́n ti dùn mọ́ wọ́n ti gbé student wọ́n ní kí wọ́n ṣe wá gbé student south west everywhere dàrú gbogbo everybody ní àdìgbà ó ní bẹ́ẹ̀ àjà àlàfo táwọn àjọ sọ pé lọ́tẹ̀ yìí àti bẹ̀rẹ̀ tó pé à ń dí ọ̀nà à block ọ̀nà ní pé tábà tó bá jáde ẹ̀ sì ta block gbogbo àwọn terrorist tó kó ọmọ wa dání yẹn wọ́n á fi government gba sunday pressure. bẹ́ẹ̀ni negotiation tó máa bẹ̀rẹ̀ ẹ bá ń pàṣẹ fún àwọn negotiation tó máa bẹ̀rẹ̀ àwọn gara ilé fún ìjọba wa láti achieve and ìjọba máa wà under pressure láti kówó yẹn sílẹ̀ fún kówó yẹn àbí kò tó bá bẹ̀rẹ̀ láti kó sílẹ̀ tó bá dẹ̀ ti rí gbà tínú wọn ti dùn tó lọ ká máa expect wọn ní ibòmíì ní south west ní èdè lọ́la God bless my brother wọ́n tún jẹ́ bẹ̀tẹ̀ lókè àwọn ọlọ́yà lónìí. bọ́ tí gbogbo wa bá dúró
ká jẹ́ kó mọ̀ pé support nǹkan tẹ́ ṣe yẹn agbára nípa yìí ìjọba wa gbọ́dọ̀ pa yín ni. bẹ́ẹ̀ni. ta dẹ̀ bẹ̀rẹ̀ tí gbọ́dọ̀ rí pé ọ̀rọ̀ tó wà lẹ́nu wa is telling the government that we support you to kill these people. We support you to finish these people and rescue our people. Tí a bá rí pé ìjọba ń gbé gbèsè àbílẹ̀ pé kí Nigerians can support our security. Ìjọba okay. Àwọn security náà try. Security ò try ni wọ́n lọ sínú gbó tí mẹ́ta lọ tẹ landmines. Tó lọ pa wọn dànù. Kíni yẹn ó dá wọn kùtùkùtù wáyé ni. Àwọn yẹn náà ní God bless àwọn náà ní family. Àwọn sójà tó kú síbẹ̀ yẹn náà ní family. DSS tó kú síbẹ̀ ní family. Ọlọ́pàá tó kú síbẹ̀ ní family. Ká bá sọ pé àwọn àmọ̀tẹ́kùn inú mi ló pé gómìnà náà ní tí wọ́n dẹ̀ àmọ̀tẹ́kùn tó kú. Ó ti kú. Kọ́mi ọ̀bẹ lè pọ̀. A ní ọmọ ó ní ìyàwó ní kìnìtàn tó jẹ́ pé àwọn ọmọ wọn náà akẹ́kọ̀ọ́ ni wọ́n náà. So level tá a ti wà yìí wọ́n ṣe level òṣèlú and nígbà tá a sọ̀rọ̀ lánàá fún take politics away gómìnà náà dé sọ fún wa pé àsìkò yóò ṣe àsìkò láti fi ọ̀rọ̀ yìí ṣe politics pé kí everybody ká má dípa eléyìí ń blame eléyìí mọ́ eléyìí ń blame no everybody should come together and coming together ọgbọ́n ọlọ́gbọ́n náà la fi ń ṣọgbọ́n gbà mí kí wọ́n pe everybody anybody tó bá ní òun mọ ọ̀nà òun mọ ways láti secure ìlú yìí ní Nàìjíríà ní south west because nǹkan tó bẹ̀rẹ̀ láti north tó ti wá ń wọlé wa tó wọ Kwara ọ̀dọ̀ wa ló ṣe ẹ̀sìn tẹ́lẹ̀ ẹ bá wọn táwọn tí mo lé wọn bára bá yẹn gbogbo ẹ̀sìn wẹ́lu ni but wọ́n rí i pé gọ́ọ̀mẹ̀ntì kan support àwọn láti bá mi jà. wọ́n fi Kwara ṣe testing ground wọ́n dẹ̀ ṣe fi Kwara ṣe testing ground lọ́sìn wọ́n ti wọ south west wọ́n ti wọlé Èkìtì báyìí àwọn ọmọ kan yìí wà tó kú láti jọ àwọn tí kò mọ lè kú sí wọ́n dẹ̀ sọ pé wọ́n à ń pè é àwọn tó kó ní ìgbà security sọ pé àwọn ti round wọn ò lè jáde advance but wọn ò lè àtàkì wọn torí àtàkì kálẹ̀ ọ̀tún àtàkì jẹ́ ọlọ́fẹ́ pa bàbá náà pa ẹ̀ so tí security bá sọ àwọn ọ̀kan bẹ́ẹ̀ fún wa táwa náà dẹ̀ ní pé ẹ̀sán fún ọ̀lẹ́ ọ̀ tí wá wá ní pé láti ṣe advocacy in the right way kí àwọn people yóò fi because they are on social media. Those criminals are on social media. They are seeing everything we are doing. So àwọn tó fi ń ṣe òṣèlú fine for them. Gbogbo wa náà la nọ mọ. Gbogbo wa la níyà. Tó bá ti kàn tó bá jẹ́ family wọn lọ́wọ́ bóyá bó ṣe máa ṣe òun ni wọ́n ṣe ṣe. So we at the leadership of NAS our interest ní òṣèlú tẹ́lifọ̀dì ṣe. Yes. Our interest is that gbogbo nǹkan tó bá gbà kí wọ́n ṣe kí àlàáfíà kó wà ó ti ẹ ṣe pé àti gba ọmọ yẹn kó gba ọmọ yẹn ó ṣàti gba wọn nìkan kí wọ́n gbà kó dẹ̀ make sure pé àwọn pípù yẹn owó òfin pa wọn. exactly wọn gbọ́dọ̀ lọ. nǹkan tí a fi lè fi ọwọ́ rọrí sùn nìyẹn torí ó ti bẹ̀rẹ̀ nìyẹn. bá continue láti fi pressure threatening government jù tí government bá lọ negotiate nǹkan ńlá fún wọn tó sáà gòkè for period ẹgbà ó ti dọ̀bẹ̀ nìyẹn. ó dọ̀bẹ̀ fún wọn nìyẹn o so I will do our statement, we do our speech. We encourage the government to engage the Iraqi security network further and let them do all the activities and let it. This government, this security structure we have in this country. Àwọn lọ yanjú gbogbo ọ̀rọ̀ àìpọ̀gbọ̀n pààyàn kiri ní south east. Tí ó dẹ̀ sí kankan mọ́. This is my brother from the south east. When was the last time IPOB has killed or kidnapped people in south east now? It is not. I think they are trying to reduce it. It has reduced drastically. That is what we call sincerity of purpose. We saw how did he resolve? The governor of Anambra stood his ground that that Monday sit at home. It cost him to lock down the market. It cost him to go head to head with those people. So we cannot reduce the capacity of governors when it comes to securing their state. The same way we cannot reduce the capacity of the federal government. The state town made and we are seeing what the military are also doing against the ISWAP, the Boko Haram, the way they are bombing and doing everything to them. Call bomb our bandits, you know. We see bandits for terrorists. They should be treated like terrorists. So lágbára Ọlọ́run fún wa ṣe ẹni mo kọ́ lọ́wọ́ jẹ́ kí àwọn ọmọ wa àwọn olùkọ́ wa kí wọ́n padà sí àmì so ẹjẹ́ yẹn kan gbòógì when we talk of security structure we know your history we know your record àṣẹ lókè àwọn àníbàdàn ẹ jẹ́ ká tún gbọ́ ní ẹnu tẹ̀yìn náà nǹkan tá a tún gbọ́ yìí náà a tún sọpọ́tù àwọn nǹkan tá a ti gbọ́ àwọn tó kọ síta sí ìgbà pé nǹkan báyìí ló tún ṣẹlẹ̀ òkè ìjọba ṣe kí ni ọba wa ṣe Olúwa dá bàbá sí fún wa. Bàbá o, bàbá o, bàbá o.
Olúwa dá bàbá sí fún wa. Àní bàbá kan bàbá rẹ̀ tó mọ